Sasume! Sasume never. Ah! What did I go to it? What did I go to it? I mean, what go to it? So my ticket. What happened, Luli? Luwamo Bogime, Una Yalu. Why? What's happening? Ọ̀pẹ́ni màá gírí ọ̀ẹ́sẹ̀. Ẹ ò wọ́ gírí mẹ́yìn wọ́n ni à. Àbí ẹ̀mẹ̀wẹ́. Ọ̀jí ẹ̀. Òrògbé tàn wọ́n. Your my see. Yeah, on your in here. Ah, that way. You must be there. We will not even. Our wife will be me away so well. We were in one. Waffy. Sasume. You're wondering. What will be? Where? Upai wa bobo yo bobo le ni. Igi mi wa egungun. Ni we ta mi. Eye mu we le di mi. O ta mi. Gbe se ti pe we yi se ti vie wa o mi. O yi mi ade we na we egbere na. Me wa na le lo da. E mu we le di mi. Abo le ke ga ni. E dede gbe ni we ya ke. Sawo se gbe ni. Mo ni wa wo si. O ya mi tu wa we ku me ni. Umi udore we ya ri na. We si. Be ku me ta ma. Be no wa ni na. Yo bo wa ni. O se ti re. E ga no ri kan we. Say, oh, we know, Avano, Asono, and then we come with our days. You know what? Yes, I will go back to why, Papa. So it's me. That's what makes one who is in it. Oh, Mammy, brother, go here. Honey, go here. Deu.
Honey. On est aussi bien dans si vous. Yeah, na la ka. Gega o keki. Ya o le gbe mi mo. Egun me to le gbe mi. Moi. Honey. Si vous n'avez pas, on s'est mis, on s'est mis, on back, on m'a mis au tag Maya. Et moi, ils vont sauver. Nous sommes ces numéros. Nous pas ces numéros, on est là où. Hein? Oh, mon Dieu. Alors, mais mon Dieu. Non, mais mon Dieu. On a eu fini. Il court à moi. On a eu fini. Moi, elle pouvait le bien moi. Moi. Because the man who was doing that, all do am area. Or if not okay, they have guess you all do am we any good here. What am I? I'm going to do. What? Honey, day, or my 7 only. She's my head and leg. Your pa also in me with tabuna. The one of yours, nobody. Hey, what? Now, woman, say you. Almost se bona yo pomo yo bene yo pa se ni ma bona o de ni haya ma muta me we go da me we ne de na wana e o le jo bo bi je me ni we go hala re ba ni o e bo na re ba so na mo na bi ye pa ni o wa happen we dey na no ya pa wo wa si eti lo kan ko gi sisi awun sin omo lawa omo o wa rabun mede Saso wa kede o eti lo we nyamu pon gesi eti lo o we amu pon gesi sisi awun sin no mo ya pa iware Sisi àwọn sì wòye àpò ìwárí. Bọ́ ẹ̀ṣọ́ kí tọ́lọ̀ wò mú pọ́ngì. Etí ló mú mẹ́rin ní kíní kí ẹ̀rẹ̀ tó náà nìyí. Sàásùmẹ̀. Bọ́ ẹ̀ṣọ́ kí tọ́lọ̀ wò mú pọ́ngì. Sàásùmẹ̀. Ètí lọ́wọ́ ìyá mú pọ́ngì sí. Sisi àwọn sì wòye àpò ìwárí. Ọ̀ wáyé jẹ́ sí. Nami na wo rẹ̀ pé mo bá rẹ̀ bá lè bá sì lábẹ́ ìfìyé ààrẹ sùkúl. Mi mọ̀ rẹ̀ rẹ̀. Wẹ̀ jáàjì wé tí lọ́wọ́ ó wẹ̀ pọ́ngì sí. Sisi àwọn sì wòye àpò ìwárí. Bí a kì í yẹn ní gidi ẹ̀rẹ̀ tó máa ń wọ̀rọ̀ pàmẹ́ tó náà. Ó wẹ̀ nẹ́mẹ̀ ọmọ nùgbẹ̀ gí ẹ̀rẹ̀ tó. Baba na ne wa ko 24 strokes wa o wa pa ẹ̀yin mi ame ya agbo ibaya agwa ni so agbo ibaya o ni me so agbo ibaya kan wo wa tasu me kan wo wa 24 strokes kan wo wa e ko kan wo wa kan mo igbe 24 strokes no kan mo telu la wa Solo uwe mwe. Uwe ya resi odo we masoto owo ki tabere. Mo se o ma de ha ma e gude. Ibo ni le be na ni a wo pe e no ri ko me iyare. Ine wo ni me se ti a be na. Nita. Iru ha ma be ni a. Ame ma ka we ka gbe me ke bi ade. E no ko me iyare. E o pa me. Na beri na wale wo pe wale me fi bere si wọ́n bẹ̀ ke kian ne na e da ke mo na wọ́n ro ma kama me we de le ba se ba o da fo ka ya mi o re mo ke ni ma ni na le ba sa me ka le du wa me ya mi wa le na se o ma le ba ma pa ni na mi ma de nous les femmes gênées. Zolifa. Ma pa ni beri o. Ibo mo pe je po ni me wure ban. E o ke na ya pa le na ni a. Ibo be wa mu da pe be na. O lo bo ni a. Mo ri ni ti mo ma we na de lo so. Ye. Ma da fun me do wa we da gare. Ma fu wa pa. Mo do pa se ya yi wa ni. E de te ya ni bo mi. Ani bo mi ya ni ipo
Ma ubo ala de maçon. Eu já tive minha. Essa sua. Minha. Minha. Numa tu cabelo, o enviei. Meio para ele me que não isso, pá. Até que cu. Mas sua. Muito. Que wa we mi kere bian ke wa we mi kere bian o gbe mo egbe me gi mo to dede no so na nai dede no so e ye na ke we so pe ma oni de ta ma wa kere ni ade o be wa we mi amebe egbe o ma o do better be careful ado me we ikun ya ma ido mu ade wa ise dede mu ye mo saizenia na wo ni lao ya tie ni gwegwe me de no so e ha o ma o to mo ye so to ke wa mi bi kere egbian era ma gbe e wa de ha ma gbe e wa de u do biri o wa so agbe me bí kò lè gbé máa wọ́ mi láwọn owó ìwé làó ni la wo me gwegun ima oni do akuro u me gwegun ade la o ó kúrò bọ̀ kàn mí ó kúrò mi àtọ̀bọ̀ ẹ̀ mọ̀ bí ọ̀ mi àtọ̀bọ̀ mi tiẹ̀ ìwìnà ló mọ̀ ẹ̀ lọ́dọ̀ tá màmẹ́ dédé ló sọ fún ìrẹsùn ẹ̀ náà ṣe náà yìí saze dédé ló sọ fún ìrẹsùn ẹ̀ náà ṣe náà yìí ha wọ́n bí kò sàzé o tí ẹ lè mú yẹ wọ̀ ẹ̀ mọ́ ọ̀rọ̀ pàbẹ̀ tó ní àmà ìwé tẹ́ ẹ̀yàn nínú ẹ̀ máa wẹ̀ ọmọ láwọ̀ owó láwọ̀ ọkàn látọ̀bọ̀ mẹ́ tiẹ̀ ìgbẹ́bọ̀ nínú ọ̀tá ìwìnà náà mú ẹ̀ lọ́dọ̀ tá màmẹ́ láwọ̀ owó wẹ̀sì làwọ̀ ẹ̀mí sẹ́yàwó mọ́ sase demi okpelu we ke ha money ugwe demi okpelu we ata yo han ugwe uruba ugwa ya kie na na e ko na gbogbere ha won me no bi han ye we energy uwo ni agere be bona uwo ni agere ya sase lao demi okpelu we ke ha o yo han igwa mo bo we e fo ma tolo ma be ni o money se hein? Où est son Nigéna? Ça c'est là où il y a des bonnes. Où est-ce que vous avez dit? 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 Ya me ti are kini. Ni meta do e. Ni meta na na egi o e. Now, abeg. Ça c'est abegi jugbe ọma e to nínú gbeje ni mi apugbe ade ba e de no gbe tan won obi o kan na so do ba ibu we ade to ba dugbe igbi me oni memi o abeg ọma abegi Wo mu channel. When you are reporting me meji okay to no people. When we come in not to pay no more. Not to pay me ya. Abi? Who we go on again? When you are reporting me meji. Video ya you. No ya da sound do ya gbe. Abi? Nene ebeli oni. Ebeli ale nu eji la o Okay, be to mu wo be bi. Mwe imu ro pa ni yan ti bu won. To gbe re ju eni. O se na me bu e na me ya. Me na e bu me bu e. Mo na me mo so. Una wa pa ni bui. Una ya ni me meji. Kera o cow. Kera o chicken no. No a wo be ya mu e ka ya na meji. Nwa. Dia bi me kwine weni me. Ya jera ya sawis.
Ukune wala ke Uwadiae. Eki wana. O wa ji Uwadiae. Nene, wala dia. Ai na we. O sasu ai na we. Sasu. Do wana. Do wana ki. O wana. O ibe sunu na. O wi me we ta wi ala. O ibe sunu na. Sasu we na. Sasu we na ki ne duwe na wa. Ne duwe na wa fefe la jana sasu. Eki we jo si eki wa je Uwadiae abi. O ya na le gba kian we. Asasu. Nene, o kwa ni jona. Wo do eme. Me ka je gbo na de. A wo do we ni ga jo. Me gi do enu we ni Uwadiae. I me do enu we ni Uwadiae je. Ja anu le gba kian we a. Abi me do enu we ni Uwadiae ni me wa. Sasu. Bravo. Wala re wa ni. Beke ke na. Wa ni. Ari o do ni. We. Ni ale re ni. E wa wa. E o ni ye ni ya wu. E ma me we. Ne mi ko mo na ti gbon wa ke wu me la wa. Ari ke kete. Ya le ni. Hello. Nene. Nene ki ku ni o. Nene. Bí ẹ ti wá sí ìgbójà náà bẹ̀rẹ̀. Nene! Nene jẹ́ kú! Nene! O memi wani. Le mi gere. Iki wa mi gere o gbin ya. Iki wa mi gere o bi. Iki wa mi gere pa. Ha. Ndo ya be ya ki ami ya ni gbe pa be television. Wo igwa si mi. Wo ise video. Imayo. Me wo ma itolo ma. Igwa we mi. Ki wo ma itolo ma won eme ni ya. Wo igwa su mi. Wo indele si ba. Mami edere mu na mi re. Ogwe ni ha mo we be de gbe la ma. When we la, when I almost even not back all the family living. Oh, so my way back to Tori. Oh, no, I run me. Anytime I saw my very what I will allow. Imia, will allow. Almost even now, or your bar or one of the movie, I will say, or whether they met the what do media or the woman I am echo. What do media? I'm a hatch you. Unwe where of when I ni me ya gun na we don la wo mo si go ge o se se bo bi je me yi no e pare ni o bire ni a be ku e bai me ga ki e kere ma wo wa gun me sa lo bo o si go sa su le o e nya go gwoto yi ha e ro gwoto mama se na e na bo ya te o ma wo e be sun na ya be ya te na ni e mo gbe wi ri e ki ina pa na ri e ki ikeke e wo de ke ni jo iri marere iri ya ri ogopia iri boma iri bokpia meme o wo ve me bo wa ni na bokpia bo na bo do woni bu na o meme o woni wa wo ni gba ke kebe ijile ikete no ro me ke ma ifo yi asa ya mo me ni gbeta na ya mo me na wo mo ina pa ya wa ko bu ya de wo yi ke ni yi me oni ki an lebu yi oni bu ki an ina ko ati wa ni kadu wewe wa man Yati ina ha okwe gbian ebe yunu teme oke gba sunu baba na gbian eni bebe eni ese mebo ese me yeye ekede gbian na gba overi oni iwa le ile iseti agbo me gbe obi agbo kan wa ume hote na gba hote tete na abi eno ajije upa se uwe se o Nani do yobo bok po o do yobo bok te we sika. Ha? Ni akwe mi. Iwe ni wo mi ana. Iwe ni wo na iwe. Nani no kwa lo. Imo emi nu gbe be fu se mi ha. Emi nu gbe fu se. Ni ko wa ri gbe na. Ni ga imi so ya mi. Emi we na na ni osa wa.
Baby, we na e. Ina be hin. Ina iro hin gaji. Ni obo ma gbonu. Saze. Wo mo bomo nyembe. Ana mi we o hana wa we ke ma. Imi ami. Bila o hani mase. O ri una ni. O je ki ila ni mai. O do mari ri. Ala ki ede o do pi ya ri dai o de na me o ma ri. O ki me na o ga bona hin. Bojala. Kino de aka. Kino gije na me mai. Bena de ku. Abi o ari bui. Ile kini agora jukura. Yagole. Yerowa. Faço esse. Amasema. Que não de adi. Posso não? Só sou masema. Posso não? Iya. Pode sunu na. Hey, sanopa. Yeah. How are you? Enough. Igual ao osso aqui. Irmã meu, se já vê qual é o seu mal. Irmã meu, irmã que não. Lá não é que é o eu. Então assim, né? Não, figo. Mega boy. O figo né? E ele é de trabalhar. O que ele faz? A ver que ele maria. Uma lá o why na meba they no dig why bana you may know where okay why you me for no the people le we pare do who the person agbe me e ga ni e ga de iya o pa ya ti gwe ijo baby lao eruka we first time eruka we una be mi ame ina de second time how we mi ame na be ye we third one na ide ko ye fu ya de e ga ni e gbo ikun ya ko mo de ni ya wo yo wodo iye ba wo wodo Isso nem é mais reverendo. Just give me like 15 minutes. Talk to me. Maybe I think it's his supermarket. Yeah, I think butter. You know, who should be going? But by the town, Nene ga bejo egbon owo enu ko pepe egbe eri egbe me ya fefe eri me ya show eri pe agba re neto la o ni ko wa so na ma be ni bi agbe gbo ko enu go de se aji busi mi abi bi ya fe ni wa de ni wa mo si ki baba na aji ya mi mo ke kap emi na agbale to na wo we do na ma be oro na ma be la ko na ga bi ani church ikwere ni ewo ni what are they here ni denu ni abi sexy things wa susu anje ni me yiri gui won what is a pass mo ki baba na pa wa aji mi e fe mo be
Ona me hasaji. Madebe. No ka jopan. Ki ama nso ka lo. Mo. Ina me hasaji ni ha. Hije. Ona hin wa ajo me. Ìwéré náà wà dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ wọ́n yẹ̀ wá yọ kéékèèrè ní àríyádó yìí wà jù abẹ́ ó wà tí lóòrùn tó ìjọ rẹ̀ ẹ̀yìn ajé mi lẹ́nu mùsí ọmọ mùsí mi bẹ́ẹ̀ ẹ̀tún àyà ìlú wọn mú yẹn Claro, com minha aqui. Fẹ́ ní ìwà òní àwọn olùkọ́ òwúkọ́ ìwé nílé wọ́n yìnbó òwúkọ́ ẹ̀wọ̀. Èkí a máa ń ṣe èkí ìjọ̀lọ̀ sí ilé ọ̀rá àwọ̀rẹ̀ ọ̀rá àpòpọ̀ mi wọ́n náà mẹ́wẹ́ iná dùn á gbọ́ ẹ́ iná dùn á wọ́n náà. Iya bọ̀ o gbọ́dọ̀ izi igbe o gbọ́dọ̀ irana ema ariefa ona ema ariefa ina haya kukere ndoni ya sokun benyamare ti dadada wo o fi wuri ìwé ìpòpò èmi ò pẹ́rà kan rò nílé òní èyí nà láyé mẹ́kọ̀ọ́ ó dáwọ̀ ẹbọ gíjì mi lóko kíkà where we may have to do it. Most of